èmi lọmọ Sanni tó ń jẹ́ àbíbọ̀ mo lé mi ṣáà ní ìràwọ̀ lọ́mọ èmi gangan l'Oganla Cairo àbíbọ̀yìndé lórúkọ òbí sọmi ìyọba ọmọ Sanni ṣá lórúkọ bàbá mi èmi ní ìràwọ̀ lọ́mọ ọmọ tó ń jẹ́ dọ́là o ọmọ Nàìjíríà dẹ̀ mo jẹun ṣùgbọ́n ìlú Cairo yẹn ibẹ̀ mo fi ṣe lórí ibẹ̀ ṣáà ní mo ń jẹ́ sí ẹ̀yin tèmi ẹ máa bá mi ká lọ lẹ́bí ẹ ti bá wà o ìlú Cairo ṣòun ṣáà ní àwa ń pawó láti ń jayé. Ní àárín yẹn níbi a ṣe bẹ̀rẹ̀ orin ní Cairo ìlú Cairo wọn kì í sọ òyìnbó dàbí alára ń bẹ̀ àbí kí wọ́n sọ Yorùbá rárá ṣùgbọ́n gbà táà náà débẹ̀ tí ọmọ Nàìjíríà ló pọ̀ ń bí báyìí ní 2010 ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe pàtí nígbà yẹn inú pálọ̀ láti máa ṣe pàtí ṣẹ́gbà lè máa ṣe pàtí lọ́wọ́ káwọn DJ kakọ̀ máa play orin kí àwọn Egyptian kọ́ máa gbálẹ̀kùn mọ́ wa lórí pé pariwo torí wọn láìka ariwo àwọn náà wá jókòó báwo la lè ṣe káàánú máa kóra àpò ká máa ṣe pàtí ká máa fi múnú àwọn èèyàn wa dùn àwọn àǹtí wa àwọn màmá wa àwọn bọ̀dá wa àwọn dádì wa tó wà ń bẹ̀ ló fi di pé àgbégbà entertainment níbẹ̀ ní first show tá máa kọ́kọ́ ṣe èrò pọ̀ gan nítorí pé gbogbo wọn experience irú nǹkan bẹ́ẹ̀ rí ní Egypt. Tó jẹ́ ìdojúkọ nígbà tí a bẹ̀rẹ̀ eré orin kíkọ ní Cairo òun ni pé kò sónílù kò sí nǹkan kan ṣẹ́rí tá a bá fẹ́ kọrin àwọn tó ń lùlù nínú church àbáwọn tó ń kọrin nínú church a máa ní láti bẹ̀rẹ̀ pé ẹjọ́ tó Ọlọ́run church yẹn tẹ̀lé yẹn kọ́kọ́ ṣáà mọ̀ pé nǹkan ń dún most of orin ta máa ń kọ nígbà yẹn táwọn èèyàn wá dẹ̀ fi ta fi ń kó wọn jọ òun náà ni pé kakọ̀ máa kọrin láìsí lù akọrin a lo keyboard ṣùgbọ́n kò dàbí alára ìdojúkọ yẹn pọ̀ fún wa tó jẹ́ challenge gidi ṣe é pé within more than 1 year ká tó lè meet up láti jẹ́ káwọn onílù máa dé. Láti ilẹ̀ tèmi ti bẹ̀rẹ̀ sí ní kọrin láti kékeré mi tí mo ti ń kọrin mo ti rí Alhaji Wasiu Alabi Pasuma as a mentor bá a tẹ̀ tí rí rárí nígbà yẹn ṣe pé every year tí orin wọn bá jáde àwọn ibìkan wà tó ti máa ń ta késẹ́ẹ̀tì tó súnmọ́ ọ̀dọ̀ wa ń gbà yẹn máa lọ jókòó sọ́dọ̀ àwọn tó ń ta késẹ́ẹ̀tì yẹn máa jókòó síbẹ̀ màmá listening sí bọ́yìn play orin Paso ìyẹn ní àwọn ìgbà yẹn lọ ní 1993 ṣe pé but nígbà táwọn àkọ́kọ́ bẹ̀rẹ̀ táwọn náà fẹnu wa kọrin káàkiri ní àdúgbò ní àwọn 80s yẹn wọ 90 kó tó wá di pé Alhaji Wasiu Alabi Pasuma àwọn náà ṣe first record wọn ó gba àwọn náà ti ń fẹnu kọrin káàkiri ní àdúgbò ṣùgbọ́n látìgbà tó ti bẹ̀rẹ̀ tibí yẹn torí pé àwọn wa láti ilé olówó kò yẹ pé bí a ní rédíò kan lé tó fẹ́ máa ta fẹ́ ra késẹ̀tì so mo ní láti máa lọ síbi tó ti ń ta késẹ̀tì láti lè gbọ́. Àjọṣepọ̀ tó gún mọ́rán láàrin wa ni pé nígbà tí mi ti rí Alhaji Wasiu Alabi Pasuma tó dẹ̀ ti di pé a rí wọn gẹ́gẹ́ bí mẹ́ńtọ̀ ìlànà wọn la fi ń kọrin ohun tó ń lò lánàá tí a láti máa fi kọrin ìṣe tó ń ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí làwa náà ń lò tá a fi ń ṣe ó wá jẹ́ nǹkan dùnnú ní first time jẹ́ kí mo máa meet wọn ó wá jẹ́ nǹkan tó yẹ kó dùn mọ́ mi pé wọ́n fà mí mọ́ra àfi bí ìgbà tẹ́ pé a ti ń ṣe more than 20 years so ó jẹ́ kí inú mi dùn gan torí pé tá a bá rí wọn tí wọ́n bá lo ọwọ́ yìí pé upcoming ni wá fún wa ó ṣeé ṣe kí nǹkan yẹn discourage wa láti tẹ̀lé wọn pé àṣẹ nìyí ò tiẹ̀ rí bí àánú ṣe ń wò látọkàn pa fẹ́ dàbí òun
ṣùgbọ́n nígbà tá a máa rí wọn inú mi dùn pé ẹni tí mò ń tẹ̀lé àṣebí mi ṣe ń tẹ̀lé wọn nínú ara àti nínú ẹ̀mí àwọn fún ara wọn náà àmì ti sọ wọ́n bí tán wà òun ló fà tí ó pẹ́ wọn tó máa rí mi àfi bí ìgbà tá a ti mọ́ra more than 20 years. Actually ẹ̀yin tí ẹ wà lókèrè lẹ́ ń wò bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wà lókèrè lẹ́ ń wò bẹ́ẹ̀ àwọn Alhaji Wasiu Alabi Pasuma àwọn Alhaji Akande Abbas àwọn dádì wa Alhaji Shefi Alao àwọn Alhaji Suleiman Alaika àwọn Alhaji Adio Atawẹ́wẹ́ tó fi dórí Alhaji King Saheed Òṣùpá náà so ẹ̀yin lẹ wá rò wípé àwọn ẹnìkan náà nìkan ni wọ́n ń gbọ́ a ní àwa olórin náà tó yẹ pé nu Fuji tó yẹ pé bá a ṣe di Cairo mú àwọn olórin náà wà tó yẹ pé àwọn tó wà into Fuji àwọn pé ọ̀tọ̀ ni music lover ọ̀tọ̀ ni Fuji lovers àwọn tó yẹ pé jẹ́ Fuji lovers wọ́n mọ àwọn olórin tó yẹ pé wọ́n sì jẹ́ pé àwọn náà níkìn tó yẹ pé bí akíní so yí àwọn Alhaji Wasiu Alabi Pasuma tẹ́ bá wo bí Fuji ṣe ń bọ̀ ní generation tá a wà ń sìn lẹ́yìn fi sọ pé sáwọn yẹn nìkan ló wà ní tẹ́ bá wo 80s àwọn Alhaji Shina Akanni àwọn Alhaji Wasayinde àwọn aláwọn Alhaji Rashidi nìbàdàn tàlàsó on rock 80s gan wọ́n sì wà nísìnyí náà wọ́n rock ẹ̀ but age wọn ti dé age tẹ́ pé wọ́n fi àwọn pàṣọlẹ̀ ipe ok ó yá ẹ̀yin generation yìí lélẹ̀ so táwọn Alhaji Wasiu Alabi Pasuma náà gbogbo àwọn tá a dárúkọ tẹ́yìn wò pé jẹ́ pé àwọn nìkan lọ́sì wà ń bẹ̀ táwọn náà bá ti wọ 60 lọ sókè nsìn àwọn náà máa wà ní level tẹ́ pé àwọn náà máa àwọn míì tẹ́ pé wọ́n ti wà irú àwa báyìí náà ń sìn àwọn náà àti wà over 40 àti lọ sọ́nà 50 so ẹ wá àwọn tí wọ́n ju àwa yìí náà lọ pẹ̀lú ọdún mẹ́ta mẹ́rin ẹ wà àwọn táwọn náà jù lọ tẹ́ pé gbogbo àná àjọ ń bọ̀ bẹ́ẹ̀ bàtà gbogbo àná bá máa fi sọ pé àwọn 47 48 50 àbí nǹkan kan bẹ́ẹ̀ àwọn èèyàn tí wọ́n máa gbọ́ wa àwọn tó bá wá ń bí nígbà yẹn náà àbí àwọn tó yẹ pé táǹtà wa jáde sí ni àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbọ́ Fuji àbí ni wọ́n mọ Fuji wọ́n máa sọ pé àwọn èèyàn pé àwọn yìí nìkan ni táà náà fi máa lo títí wa wọ 60 plus ẹ ti understand táà bá lo tiwa títí dìgbà yẹn àwọn tí wọ́n táwọn yẹn náà ń lo títí wọn àwọn yẹn náà wọ́n tún máa lo tiwọn débì kan so kò ń ṣe pé bóyá ó yẹ pé àwọn pàṣọ nìkan ló wà ń bẹ̀ ṣé ti understand àwọn tọ́jú àwọn bàbá wa tọ́jú àwọn uncles wa tí wọ́n pé kínní àwọn oníṣọ́mọ àwọn pàṣọ bí gbà àwọn Òṣùpá ogun ká ike nígbà táwọn tàlàsó kínní ọ̀ kínní kan àwọn dádì wa Rashidi Ayinde àwọn bàbá wa Shina Akanni àwọn màmá títí àwọn yẹn ló ṣì wà ní mẹ́mórì wọn ṣé ti understand so according to their own age nígbà yẹn so bí gbogbo ẹ̀ ìwé ni ìpele 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 bó ṣe wà nìyẹn. Nínú nǹkan tí èmi rí àti tèmi dẹ̀ ń ṣe ibi kí Fuji má bàa parun and again kí Fuji lè lọ sókè táwọn náà lè fi promote Fuji ó ní wípé ní àwọn àǹfààní díẹ̀díẹ̀ tó wà lọ́wọ́ tèmi ó ní pé àwọn olórin Fuji táwọn náà bá mọ̀ pé ní ẹgbẹ́ kan àwa náà jù lọ but àwọn tẹ́ padà mọ̀ pé wọ́n jù wá lọ náà tó yẹ pé a máa promote Fuji wa náà ni a gbọ́dọ̀ máa invest tọ́wọ́ kọ́bọ̀ tá a bá ń rí ká máa fi invest ká máa jẹ́ kíkí nìyẹn kó máa return nínú industry tá a wà àwọn Fuji àwọn upcoming tó jẹ́ Fuji artist tá a bá fẹ́ ṣe nǹkan ẹja kó wọn síbẹ̀ káwọn èèyàn gbọ́ wọn tá a bá fẹ́ ṣe nǹkan example àwọn tó jẹ́ dádì wa a lè pè wọ́n sí party kán wá play fún wa kán wá ṣe wedding kán wá ṣe ìṣílé but what of àwọn tó yẹ pé àwọn náà ń bọ̀ ẹ̀ ń wò pé tẹ bá pè wọ́n àwọn èèyàn ní ra kíṣẹ́ẹ̀tì yẹn láti tà lórí YouTube àbí láti máa jẹ́ kí market irọ́ a fẹ́ ṣe ìnáwó ẹ fẹ́ ṣe ìkómọ ni ẹ fẹ́ ṣe housewarming àbí ẹ fẹ́ ṣe anything àwọn upcoming yẹn náà tẹ bá pè wọ́n wá sínú àdúgbò yín ibẹ̀ láti máa rẹ́rìn tó máa lọ wọ́n tó wá boys ìwé máa yí aṣojú Oganla Cairo ọmọ ìdẹ̀ mú orí kọ́ gan-an ọ ti mọ̀ láti bẹ̀ nìyẹn ìbẹ̀ àwọn ọ̀rẹ́ lómìnira kí ipe ẹ̀yin náà wo ògo Oganla nǹkan kan ẹ jẹ́ kí ọ ti mọ̀ nìyẹn but torí pé
káwọn èèyàn lè wà pàtí wa káwọn èèyàn lè sọ pé a lówó lọ́wọ́ a fẹ́ pe Alhaji Wasiu Ayinde a fẹ́ pe Shefiu a fẹ́ a máa pè wọ́n sí òde ńláńlá tó yẹ pé àwọn náà dẹ̀ lọ fi tiẹ̀ ṣùgbọ́n wọ́tọ̀ àwọn pátí míì tá à ń ṣe náà tó dẹ̀ pé inú ilé wa la ti ń ṣe tó dẹ̀ pé bí àbúrò wa fẹ́ ṣèkómọ àrò pé bí akínú wa rò pé torí àbúrò ẹ̀ tó fẹ́ ṣèkómọ ẹ̀ ò fẹ́ surprise ẹ̀ ògbúlọ̀ lọ pé Wasiu Ayinde fún ògbúlọ̀ ayé ká pa wọ́n pọ̀ mí yẹn náà kí wọ́n lè máa mọ̀ wọ́n nínú àdúgbò yẹn irú ẹni tó yẹ pé bóyá Ìbẹ̀jùlẹ́kí lòun wà tó ti ń kọrin ẹja àpè wá sálìmọ́ṣọ̀ tó bá play ń bẹ̀ kó jẹ́rò 100 ni orí tó kọrin bẹ̀ wọ́n ti mọ̀ náà nìyẹn so àwọn nǹkan tèmi rò ní angle ta lè máa fi promote ara wa nìyẹn. A ní àwọn ọmọ lóríṣiríṣi tẹ́gbẹ́ tá àná bá wà nílé à ń gbọ́ ipẹ́ níwẹ̀ tó bá wà wọ́n fi wá yangàn tó dẹ̀ pé àwọn náà ń kọrin káàkiri for example ara wọn ni Siroma tó jẹ́ golden son Oganla Cairo to understand tàbádẹ̀ wà rí àwọn ọmọ bẹ́ẹ̀ náà kò sí nǹkan táwọn náà fẹ́ ṣe ju pé ká embrace wọn ká jẹ́ kí ká show love fún wọn nítorí pé kò easy kéèyàn tó tap orúkọ ẹnìkan láti máa jẹ ó dàbí báà náà yẹ tap orúkọ Alhaji Wasiu Alabi Pasuma tó ń pe Oganla Cairo èmi náà ní Sanni mi náà tó jẹ́ Sanni tí mo á jẹ́ pé nínú orúkọ ẹ̀ mo wá choose láti máa lò nínú kíní mi pé Oganla Cairo ẹ̀tọ́ ó mì pé ẹni tó jẹ́ mentor wa yẹn à ń polówó orúkọ wọn a dẹ̀ tún fi ń gbéra wa ga so tá a bá rà àwọn ọmọ tápà àwọn náà ń polówó orúkọ wa tọ́ dẹ̀ ń fi orúkọ wa náà tọ́jú ó mì pé à ń ṣe tó dání so a níra àwọn ọmọ bẹ́ẹ̀ ní ìkáwọ́ so a dẹ̀ tún láwọn ọmọ míì náà táwọn náà ní aṣojú Oganla Cairo aláwọn ọmọ míì náà tọ́ pé àrólé Oganla Cairo wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé irú nǹkan yẹn lásán ó máa ń jẹ́ kí inú wa dùn ó dẹ̀ máa ń jẹ́ kí àwa náà wò pé kíní àwa gbọ́dọ̀ glent it's a big challenge nítorí pé àwọn ọmọ tí wọ́n ń jẹ́ orúkọ wa yẹn kò sí nǹkan tá a fẹ́ fi ṣe receipt fún wọn ju pé káwọn náà máa rí pé mentor àwọn ń ṣe dáadáa so that is why we don't relent and we keep trying to do something good tó yẹ pé kò ní bójú àwọn ọmọ yẹn jẹ́ tó máa fi regret pé kí làwọn jẹ́ orúkọ wa fún. Ní àárín yẹn tí ó pé tí ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ even though ó ṣì wà tí náà tí ó pé kò sí bí ọmọ onífújì ṣe fẹ́ dìde tí ò ní gba ìlànà ipe gangan jáde nítorí pé omi tí wọ́n fi ó wà lára omi tí wọ́n fi ṣẹ̀dá fújì ẹ ti understand ṣùgbọ́n nísìn ẹ rí i pé things ti change gan like nísìn báyìí ó ti di pé kí àwọn báńkà wọ́n ti ń pò ní fújì àwọn politicians wọ́n ti ń pò ní fújì ẹ ti understand so ní àárín yẹn gbogbo àwọn èèyàn pàtàkì tí wọ́n ti wá ń gbọ́ fújì tó dẹ̀ di pé wọ́n ń pò ní fújì sí nǹkan ayẹyẹ wọn ó ń jẹ́ kí ojú fújì kó máa change and again tabawo generation àwọn tí wọ́n ń kọ fújì ń sìn especially àwọn dáàdì wa tí wọ́n di fújì mọ̀ Alhaji Wasiu Alabi Pasuma àwọn Alhaji Sule Alao Malaika Sule Adio Atawẹ́wẹ́ àwọn papa tọ̀ síbẹ̀ tẹ́ bá wo level tí wọ́n fi ń gbé ọ̀rọ̀ fújì nísìn àwọn gan ti ń convert àwọn area boys citizen people ó ti ń di pé tó wá fẹ́ ṣe show wọ́n á sọ fún promoter pé show tó fẹ́ ṣe yẹn o make sure pé àwọn tó bá fẹ́ wọlé o wọn ò gbúdọ̀ wọ slippers wọlé o wọn ò gbúdọ̀ ṣe kínní o tẹ́ bá wo 80s wọ 91 92 93 even though tí di 97 98 àwọn ẹlòmíín wà tó bá fẹ́ lọ ságbo fújì ní ìgbà tí mò ń sọ yìí wọ́n máa lọ ra slippers tuntun ní Dunlop slippers white kó wọ ṣéènì sọ́rùn kó wọ anything slippers yẹn ó máa white ó máa gán wọn lẹ́sẹ̀ gan ni ẹ lè rí gbogbo yẹn mọ́ níbi tá a ti ń kọ fújì tẹ́yìn náà bá wo kálífà irú àwọn kékeré náà tẹ́ pé àwọn náà ṣe ń bọ̀ tẹ́ bá wo irú àwọn táwọn bá jókòó ń sìn àwọn náà ti ń wò pé èmi ò kẹ́ Oganla Cairo wọn ò gbúdọ̀ ká mi mọ́ lé gbó wọn ò gbúdọ̀ ká mi mọ́ bí ìdọ̀tí ibi tí n bá wà màá máa ṣọ́ pé irọ́ o ìwọ tó bá fẹ́ mu ṣe sílẹ̀ gbẹ̀mí lọ bọ́sẹ̀gbẹ́ kan kó lọ ṣó máa dá kí ọkàn fi snap kan fi gbé mi látọ̀ kan kọ́ post ẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn ó ti ń gba àwọn
tí ò dá tẹ́lẹ̀ tẹ́ pé a rò pé wọn ò dá tẹ́ pé wọ́n ń gbọ́ fújì kò dẹ́ pé wọn ò dá ibi tí ojú láde nígbà yẹn ni they are not a bad people ibi tí ojú láde nígbà yẹn ni ẹ̀jẹ̀ ṣé nísìnyí ó wà ní pé àwọn èèyàn kì í mugbó ni àwọn èèyàn mugbó náà ṣé wà ní pé àwọn èèyàn mọtí mọ́ ni àwọn èèyàn mọtí but the way they are doing it now ó ti different ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ because everybody ti ń sọ pé ìgbésẹ̀ máa dà kí even though some nǹkan tá à ń ṣe gan tó jẹ́ nǹkan gidi àwọn èèyàn ti fi ń pamọ́ láti ṣe igi káwọn èèyàn máa kà sí nǹkan mi àwọn èèyàn kà sí nǹkan téèyàn ṣe tẹ́ pópó díẹ̀ káàtó so nǹkan tí mo rí láàrin yẹn ni ẹ pé face ti fújì wà ń sìn àtàwọn tó di fújì mú fún ara wọn náà ń sìn wọ́n wà classic àwọn tí wọ́n wà ń gbà yẹn náà tí wọ́n jẹ́ dádì wa tí wọ́n dá fújì rẹ̀ tó push ẹ̀ débi báyìí àwọn náà wà classic nígbà yẹn o but face tí ó kọ̀ wá ń gbòòrò tó fi handle ẹ̀ nígbà yẹn làwọn èèyàn fi ń wò bẹ́ẹ̀. Wọ́n cancel ẹ̀ ní àwọn promoters ni wọ́n cancel ìyẹn but still náà ó dà kí wọ́n ti yọ ban yẹn àìlè ṣe ṣùgbọ́n most of nǹkan tẹ́ kó tí wàá fa ìfàsẹ́yìn tèmi rí níbẹ̀ ni pé nígbà tí ọba pè mí àtẹ̀yìn pé kí kájọ ṣe kòlábò kakọrin orin tó ní kálukú ní ó mú wá wàá dẹ̀ ṣe àrékọ́dù ó ti wá di pé àwa olórin fúnra wa ti ń lo against ara wa ó di pé tí máa dá ṣe rẹ́kọ̀dù ti tèmi ó ti ń di pé kí n máa sọ pé ẹ lọ gbọ́ album tèmi àti Michael Ọládìwọ̀n jọ ṣe ẹ lọ wò ó èmi mo mọ orin kọ jù kò rí nǹkan kọ́kọ́ ń bẹ̀ they call it record even kí ọba mọ orin kọ ṣé mi tójú làdé yìí tí ọba máa fi pe producer mẹ́wàá pé ẹjú kò sínú ilé ó yẹ máa kọrin fún mi ṣé wọn ò ní kọ orin fún tó máa but àwọn èèyàn wa mentality yẹn ó ti wá di pé táwọn kọrin torí àwọn fans ẹni wọ̀ ló mọ orin kọ jù ń bẹ̀ ṣó ti wá mì pé ìyẹn ni kíní ni so ó jẹ́ kí a lot of àwọn tó jẹ́ senior man wa kí wọ́n máa bọ́ ìpèwó táwọn máa fi ṣe record àwọn ṣe record and again àwọn nǹkan yẹn tún máa ń take time ṣé nísìnyí tó yẹ pé irú Alhaji Wasiu Alabi Pasuma Monday to Sunday lọ fi ń lọ sí show ẹ ti understand lè máa pè wọ́n pé yàtọ̀ sí tó jẹ́ record tí wọ́n tọ́ mọ̀ pé àwọn ògùn lọ máa ṣe every December ìyẹn gan máa try láti create time láti ṣe ni the same thing pẹ̀lú Alhaji Malaika àwọn Alhaji Sule Adio àtàwẹ̀ so gbogbo nǹkan yẹn ọ̀ ní time but tó bá tiẹ̀ máa ní time gan nǹkan tí wọ́n fẹ́ wò pé jẹ́ kí n create time mi fún ká ṣe record pẹ̀lú lágbájá papọ̀ àbí nǹkan ó ti di pé wọ́n ń lo against ara wọn torí pé controversial artist lẹ́lòmíì tí ó bá ti jà kò ní ní star so our take opportunity yẹn pé kíní kan tó ń àtẹnìkan jọ ṣe ṣọ́ọ̀tì pé òun mọ orin kan jù lọ that is not how they know that ìwọ ni the best ẹ ti understand so ìyẹn náà kún nǹkan tó fa ìfàsẹ́yìn. À ń pò nǹkan kan pọ̀ lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé àwọn títí wa tí wọ́n bá gbọ́ àdúrà ló máa ṣe fún wa torí pé n tá à ń pò lọ́wọ́ ó jẹ́ nǹkan tó yẹ pé ó pàtẹ́ mọ́ ọ̀rọ̀ life ilé ayé ó pàtẹ́ mọ́ so à ń pò pọ̀ lọ́wọ́ tó dẹ̀ pé láìpẹ́ láì jìnnà ó máa jáde so torí pé nígbà táwọn èèyàn gbọ́ seniority ara àwọn èèyàn tí wọ́n láìpẹ́ àtọ́ ní ó tiẹ̀ da ó bọ́gẹ̀ ṣe kẹsẹ̀t Paso àti Ṣáńkó àbúrò ẹ̀ nǹkan bẹ́ẹ̀ people happy but àṣírí àwọn èèyàn náà tó yẹ pé ẹ mọ̀ pé ẹṣin ẹni òkè mèrè sá lójú ọ̀tá èèyàn tó ní ẹ rí i pé kò lè dá ṣe ni tó yẹ lè bá Paso ṣe àti Ṣáńkó tó yẹ pé ó lè dá ṣe ni ṣe bó yẹ kó dá ṣe ni so I'm trying my best pẹ̀lú àwọn team mi to give my people the best because àwọn tó fi ẹnu ẹ̀gọ́ kan wá pé táwọn náà bá máa deliver nǹkan fún wọn ó gbúdọ̀ jẹ́ nǹkan tó máa jẹ́ pé àwọn tó jẹ́ fans wa wọ́n máa fi ṣọ́ọ̀tì wọn. Láìpẹ́ ní Cairo tó pé nígbà tá a ṣe Paso in Cairo ní 2021 inú gbogbo èèyàn dùn wọ́n ní pé irú show yẹn ò ṣẹlẹ̀ rí which is Alhaji Pasuma that was Cairo lẹ́ẹ̀mejì rí so ìyẹn everybody wọ́n really turn up wọ́n dẹ̀ like it gan so we are planning on season 2 tó dẹ̀ máa announce date here very soon
we are planning on season 2. That season 2 a fẹ́ nǹkan jẹ́ pé àwọn èèyàn tún máa turn up ju ti tẹ́lẹ̀ lọ. Ìwé ìta ṣe ní last time tí ẹ pé kábíyèsí ọbọlọ́tọ̀ àwọn náà wá wọ́n tún káwọn èèyàn dání. So ilé ìta fẹ́ ṣe ń sìn a fẹ́ ṣe ní ṣe jẹ́ pé àwọn èèyàn wa tẹ́pọ̀ wà ní London, tó wà ní Germany, tó wà ní France, tó wà ní Spain, they will be able to travel to come. Even though àwọn èèyàn wa tó jẹ́ lọ́balọ́ba, tó jẹ́ ìjòyè, tó jẹ́ politicians, wọ́n á tún lè wá síbi bẹ́ẹ̀. We are doing it láti fi promote àṣà wa àti àwọn èèyàn wa tó wà ń bẹ̀ ní Cairo jẹ́ pé ẹlòmíì ibẹ̀ nílé wọn. So kò wá ní dáa kí wọ́n máa miss irú nǹkan bẹ́ẹ̀. So a fẹ́ ṣe jẹ́ pé ó máa dùn, ó máa lárinrin, ó dẹ̀ máa fẹ́ lójú gan. Ní àárín yẹn àwọn àkókò tí mo máa ń ní tèmi náà bá fẹ́ wá Nàìjíríà láti lọ location báwọn èèyàn shoot film àbí nǹkan kan, òun ni wípé mo máa ń fúnra mi timetable ni. Máa ń fúnra mi timetable. Nígbà míì kò kí ń rọrùn ṣùgbọ́n ká fi ṣe wípé ta nípa náà ti wà nípò àwọn ọ̀gá wa tó yẹ pé Monday to Sunday la fi ń lọ show. Ṣáà ní sọ pé a lọ ní eré tá a gbowó fún. So àwa náà wá fi ṣí pé tó bá nídìí wá fún fíìmù náà tó bá pè wá a gbọ́dọ̀ lọ torí pé lára àṣẹ wa ni. Gbogbo èèyàn tó ń fẹ́ràn mi o níbí ní Nàìjíríà títí wá àti nílùú Cairo, ẹ̀yin tèmi l'Amẹ́ríkà mi o, ẹ̀yin tèmi ní Canada mi, ẹ̀yin tèmi nílùú France mo kí o, ẹ̀yin tèmi nílùú Turkey ṣe ń gbọ́, àtàwọn tèmi ní Dubai connection ṣe ń gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ everybody ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ bánà mi etí náà ò ní dì o. Àpò ṣáṣá múra ò ní gbẹ̀ láíláí, èmi tẹ́tí ná mi lówó Alhaji Abbeb mi tó ń jẹ́ Sanni, ikú ò ní gbọmọ lọ́wọ́ yìí àìdé mi banana yọba ọmọ. Ìràwọ̀ lọmọ tó ń kọ fújì mo kí yín. Mo dúpẹ́ lọ́wọ́ everybody yóò pátápátá, àtẹ̀yìn dáàdì mi o, àtẹ̀yìn brothers mi gbogbo yín mo kí, ẹ̀yin mothers mi elébọ̀ jẹ́ láíláí, àtẹ̀yìn sisters mi kọ́. Mo dúpẹ́ lọ́wọ́ everybody yóò pátápátá, àdúrà ló ń gbà lórí banana wọn, àwọn tó ń fún wa lówó ṣùgbọ́n tó ń ṣépè lójoojúmọ́ pẹ́kẹ́ mi má lọ sílẹ̀ yọ ọmọ Sanni, ìbànújẹ́ nìkan yín láṣọ ọ̀run ọba, èmi Alhaji Abbeb mi Oganla.